Ó mà ṣe o, Elédùmarè. Bó ṣe wọ̀ ọ́, òun ló ń ṣọlá. Bó ṣe wọ̀ ọ́, òun ló ń ṣe nǹkan rẹ̀. Kò sẹ́ni tó lè bí ọ́. Kò sẹ́ni tó lè yẹ̀ ọ́ lọ́wọ́ wò. A bẹ̀ ọ́, Elédùmarè, bá wa dáwọ́ ikú ọ̀dọ́ dúró. Ẹ̀bẹ̀ lábẹ́ eléyìí ti pọ̀ jù. Ẹ̀yin tèmi. Gbajúgbajà olórin ẹ̀mí èyí tá a mọ̀ sí Bùnmi Omijé Ojú mi, òun la ṣàdédé gbọ́ ikú rẹ̀. Ẹ̀yin tèmi. Eléyìí ga o. Ọjọ́ wo la sọ̀rọ̀ ti Allwell Adémọ́lá? Elédùmarè, ó sì jọ̀ọ́ kó bá wa dáwọ́ ikú ọ̀dọ́ dúró. Eléyìí ti pọ̀ jù. Bùnmi Omijé Ojú mi, ó ti lọ o. Ẹ̀yin tèmi. Olórí ẹbí blog òun ló kọ́kọ́ gbé ìròyìn yìí jáde. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí èyí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí. Ní nǹkan bíi 2 hours ago, òun ló gbé ìròyìn yìí jáde. Bó tilẹ̀ jẹ́ wípé ní nǹkan bíi ọdún 5 sẹ́yìn, ó lárí èyí tí Bùnmi Omijé Ojú mi, òun àti ẹnìkan tí wọ́n jọ ń takò ọ̀rọ̀. Nígbà tí ẹni yìí tó sọ fún un wípé ṣe lòún rìnà sí pé yóò kúkú òjijì. Bẹ́ẹ̀ náà ni Bùnmi Omijé Ojú mi ó sì dá padà fún, ó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún un. Bó tilẹ̀ jẹ́ wípé ní àsìkò ìgbà náà lọ́hùn, àwọn èèyàn ń sọ fún arábìnrin yìí wípé ṣe ni kó lọ gbàdúrà pé kó má fojú lásán wo ọ̀rọ̀ tí òjíṣẹ́ yìí èyí tó sọ fún un. Lẹ́yìn ọdún 5, èyí tẹ́ni tó rìnà tó sọ ìran tó rí yìí fún un, òun la rí èyí tí wọ́n gbé jáde tó sì bẹ̀rẹ̀ sí ní sunkún wípé òun nílò ìrànlọ́wọ́ kí àwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún òun. Ìyẹn ní ọdún tó kọjá lọ. Nínú oṣù kẹwàá, òun ni ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ pé kí àwọn èèyàn kó máa gbàdúrà fún òun. Jìnìjìnì bo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sá kìjokìjo kiri pé Omijé Ojú mi ò gbọdọ̀ kú. Ṣe la gbọ́ wípé ṣe ni ẹsẹ̀ arábìnrin yìí tó bẹ̀rẹ̀ sí ní wú, tó ń wú tí ò sì ní àlàáfíà. Wọ́n ń gbé káàkiri, wọ́n ń wá ìwòsàn fún. Àwọn èèyàn dìde, àwọn tó dáwó, wọ́n dáwó. Àwọn tí wọ́n fi àdúrà ràn lọ́wọ́, wọ́n fi àdúrà ràn lọ́wọ́. Lójijì, a gbọ́ nǹkan kan nípa Omijé Ojú mi mọ́. Ṣe la gbọ́ wípé ó wà ní ilé ìjọsìn kan èyí tí wọ́n ti ń gba àdúrà fún. Ṣùgbọ́n wòlíì Ṣẹ́gun Àrólé ó jáde ní nǹkan bíi ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí, tí wòlíì yìí tó sì ń pariwo tatata síta wípé àwọn ò gbọ́ nǹkan kan nípa Bùnmi Omijé Ojú mi. Wọ́n ní kì í ṣe owó lásán ló nílò, bí kò ṣe wípé káwọn mọ ibi tó tiẹ̀ wà pàtó àti wípé báwo ni ara rẹ̀, kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Òjíṣẹ́ yìí pariwo síta. Wọ́n ní kì í ṣe wípé tí arábìnrin yìí bá ti lọ tán, wọ́n wàá máa bú àwọn tí wọ́n rọ̀gbà yíká wípé wọn ò tọ́jú rẹ̀. Ó nídìí tí àwọn ṣe ń pariwo ní. Ẹ̀yin tèmi, ó mọ̀ ṣe o. Ṣùgbọ́n lójijì, òun la gbọ́ ikú arábìnrin yìí lónìí wípé arábìnrin yìí ó ti dágbére fáyé o. Ó ti lọ. Eléyìí ó mọ̀ wá ga o. Lẹ́yìn ìgbà tí olórí ẹbí blog tó gbé ìròyìn yìí jáde, ó náà la tún rí tí Aláyọ̀ Melody òun náà kéde ikú arábìnrin yìí. Kódà lábẹ́ àtẹ̀jáde èyí tí Aláyọ̀ Melody èyí tó gbé jáde, àwọn akọrin ìkan lára wọn tí a mọ orúkọ rẹ̀ sí Oyinlọ́mọ, ó kọ síbẹ̀, ó ní bọ̀dá mi Aláyọ̀mí Melody singer, I still called her today and she called back, but I missed her call in the afternoon. Lábẹ́ ọ̀rọ̀ yìí, ẹnìkan dá lóhùn, ó ní Oyinlọ́mọ, maybe it's the family that returned the call. Ó mà ṣe o. Ẹ̀yin tèmi, eléyìí gbẹnu tán o. Ní nǹkan bí ọjọ́ kan sẹ́yìn báyìí sí ọjọ́ méjì, òun la rí Bùsọ́lá Òkè èyí tó gbé àtẹ̀jáde kan síta
tó sì bẹ̀rẹ̀ sí ní sọ fún àwọn èèyàn wípé kí wọ́n gbàdúrà fún omijé ojú mi. Ó ní torí wípé condition tí omijé ojú mi wà lọ́wọ́lọ́wọ́ báyìí, ó nílò àdúrà àwọn èèyàn pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n gbàdúrà fún ẹ̀yin tèmi. Gẹ́gẹ́ bí nǹkan tí Bùsọ́lá Òkè èyí tó kọ níbi ọjọ́ kan sẹ́yìn báyìí, ó ní please fam, can I have just a little bit of your time? I need your prayers for Evangelist Bumi omijé ojú mi. She need everyone now. It is best to pray, support and take care of people when they are alive than writing RIP when they leave. God forbid. Please, if you love her, in fact, if you love we gospel ministers and care about our well-being, or if we have ever made you happy through our gifts, please pray for this wonderful soul. She needs us now. We want her alive and well. Please, this is not about tribalism or religion. We are one big family. As Nigerians, we need your prayers. May God bless you. Eléyìí ni àtẹ̀jáde èyí tí Bùsọ́lá Òkè èyí tó gbé jáde láti pe àkíyèsí àwọn èèyàn sí condition tí omijé ojú mi wà. Ṣùgbọ́n ṣe ni láàánú wípé wọ́n kéde rẹ̀ lónìí wípé arábìnrin yìí ó ti kú o. Gẹ́gẹ́ bí ẹ ṣe rí fídíò tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí lórí péèjì ìkan lára àwọn akọrin, ó láti rí fídíò yìí tí wọ́n gbé síbẹ̀ wípé lẹ́yìn ìgbà tí wọ́n kéde arábìnrin ní ilé ìwòsàn tí wọ́n gbé lọ, òkú rẹ̀ lẹ́rí èyí tí wọ́n ti jáde ní ilé ìwòsàn yìí. Ó mọ̀ ṣe o, Elédùà ó sì jọ́ kó bá wa dáwọ́ ikú ọ̀dọ́ dúró. Eléyìí tí ń pọ̀ jù. Ẹ̀yin tèmi. Bùnmi omijé ojú mi ó ti lọ o. Ó ti lọ gẹ́gẹ́ bí ẹ ṣe rí wípé gbogbo àwọn ìròyìn ni wọ́n ti gbé. Eléyìí ó kọjá agbára. A kí ẹbí, a kí ọ̀rẹ́, a kí àwọn ọmọ, a kí ọkọ, a kí gbogbo àwọn olólùfẹ́ omijé ojú mi pátápátá wípé a kú àtẹ̀mọ́ra. Eléyìí ga o. Eléyìí ga. Ẹ wò, ilé ayé ọ̀hún gan ó tiẹ̀ ti wá, kò tiẹ̀ wá yéèyàn mọ́ ní tí ń ṣẹlẹ̀ nílé ayé báyìí. Kò yéèyàn mọ́. Igi gbígbẹ dúró, igi tútù wá ń ré lulẹ̀. Kí láti ṣèyí sí Elédùmarè? Ó sì jọ́ kó bá wa dáwọ́ ikú ọ̀dọ́ dúró. Eléyìí ga o.